àfi ọpẹ́ fún Ọlọ́run, àfihàn fún Ọlọ́run, àgbogbo tí ń jẹ́ ọlọ́pọ̀lọ́ Allah, alhamdulillahi al-afwu al-ghafur. Ọpẹ́ fún Ọlọ́run, ọlọ́ba tí wọ́n ń ṣàmójúkúrò ẹ̀jẹ̀ fún ní kí sí mọ́ orí níyà, wà sí ọ̀pọ̀lá nípa ìdíwọ̀n máa bá rútàkàbò ní ìṣòro, ọwá tó yẹ pé ó kọ̀ lẹ́ni tí wọ́n ń gbé ìbínú mi lórí wípé gbogbo àṣìṣe láìṣe ìkútẹni tí ń ṣàmójúkúrò fún Ọlọ́run náà ni. Òun náà ní ohun gbogbo láìṣe ní kọ̀kọ̀, ìdá ìṣe ní pápá láṣe òun náà ní mójúkúrò tí òun ìjọwáyà. سبقت رحمته قدره من قبل الخلق الايام والشهور اجاب الله ببيت الله الله وبواجه كتب من سوى ìkọlọ́mọlọ́mọ lórí wa olùkúrí gbogbo ọjọ́ tàbí láyé bẹ́ẹ̀ náà ni gbogbo oṣù pátápátá lọ́wọ́ fi ṣàmójúkò fún ẹni ṣe bẹ̀rẹ̀ fún wa wà ṣe agbádá ilaha illallah àṣẹ àmújẹ́lì gbogbo tó wà ní lẹ́yìn ọlọ́pù jàdá gbogbo wa tí wọ́n lò ọmọdé ẹgbẹ́ náà ló lókó ní òkùnkùn bẹ́ẹ̀ náà ni náà ló ní ìmọ́lẹ̀ lọ́rọ̀ sọ́wọ́ aṣáwọ́ wá sí tí wọ́n mọ̀ ọwá ní gbogbo sọ́nà méjèèjì lọ́rọ̀ kó tẹ̀lé àwọn èèyàn náà ló lágbára mọ́tàrà ní ìtàfà òtí na kòtò ṣẹwàrí wá sí mistake kan tá máa sọ pé mistake wà ní ṣọ́tọ́lọ́ ọmọ ṣe wá sí àṣìṣe kan tá máa sọ pé àwọn bá sí mistake gbogbo tó ṣe ṣe sọ́mọ̀ yìí àwọn sọ́lẹ̀ ní sàmà ìbáhàn ṣẹwàrí wọ́n aláàtà tó pẹ́ fún yìí táwọn fi fún ìlú náà ní sóòrò kalẹ̀ fún wa láti sámà fámílì wọn ní àrùn òmìnira bá ń sọ kalẹ̀ nínú ẹ̀ òun wá ní àwọn ọdún ńláńlá wọ̀rọ̀ àbárò bẹ́ẹ̀ ní àrí àwọn bí tó ní kàkàtà pípọ̀ mímẹ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ sì ní àrí àwọn bí tí tó ní òkun tẹ́ ní ọ̀sà lẹ́gbẹ́ agbára ọlọ́pàá náà gbogbo kìí fún wáyé ọ̀ṣùgbọ́n ààrẹ tí tó fi fún ọlọ́run jẹ́lẹ́jẹ́láàrù nípa ọlọ́pàá wà rọ́pìnrin ẹgbẹ́ àwọn ṣubú orí wọn dúró òun náà lọ́wọ́ tó ní gbogbo àwọn ọjọ́ tà lò gbogbo oṣù tà lò ọlọ́pàá lónìí gbogbo ìgbà tà lò èyí tó kàn mẹ́ èyí tó dùn mẹ́ èyí tó pàwálẹ̀ mẹ́ èyí tó pàwálẹ̀ mẹ́ sẹ́ni tí ń darí gbogbo ìgbà náà ló kayọ̀ ọlọ́pàá wà Allahumma salli wa sallim wa barik ala nabiyyina Muhammadin عليكم برام الله تبارك الله محمد صاحب الملك حسن والغفور Ànábì tó yẹ gbọ́ náà bá ṣe lóníwà dáadáa ọlọ́run bá ṣe ẹni tó máa níwà pẹ̀lẹ́ yàrá olúwa salli wa sallim alayhi wà ṣàlékún kẹrẹ àti bẹ̀rẹ̀ fún àjíkọ̀ àmà wà ní wọn sọ́hábì kó máa bá àkálẹ̀ rẹ̀ àti gbogbo àwọn sàábẹ̀ rẹ̀ إلى يوم تتري وجهه يخرج الإنسان من القبور إلى رب الصبور تبقى منها لا ما جاء نساري تبقى منها لا ما جاء نقولوني تبقى بدونك قوة يوم جاء نساري إلى رب الصبور تعالى في سرور بابو نسرور لا ما جاء وواجه قرر سجون الرقم ثم أما بعد لأي وقنا إنما بطران متبتن اليوم نيتو من جاء قرر ووالوني ومن فضل الاعتكاف وليلة القدر ọlá tí ń bẹ fún ká máa kóra kúrò ní mọ́ṣáláṣí àti ọlá tí ń bẹ fún òwúwá bí ìdáhùn sórí rẹ̀ látòrò kọ́dí nítorí àsìkò táwà yìí àsìkò tó yẹ pé a máa palẹ̀ mẹ́yìn tí káàkù ní àsìkò táwà yìí àsìkò táwà máa sáré pé afẹ́máwó rẹ̀ látòrò kọ́dí òun àsìkò táwà yìí nínú oṣù táwà yìí sì ní àwọn àsìkò yìí pàtàkì lọ táwà ní mùsùlùmí láàgbọ̀rọ̀ jẹ́ kásìkò náà fò wá dáru àwọn náà olówó ẹgbẹ̀mẹ̀ tí mùsùlùmí ọ̀rọ̀ máa ṣe kòkòrò láti máa wọ́n lánàá àwọn agbára àwọn oníbẹ̀mẹ̀ tí mùsùlùmí ọkọ̀rọ̀ jẹ́ bí àwọn àsìkò náà kò dáru iná ìrìn ìtìkáfà ẹjá lọ́mọ ẹ̀yàwó ní ìsìnkú iná ìrìn ìtìkáfà yìí tá ń pè ní ká máa kóra tó mọ́ṣáláṣí lẹ́ni tí ń fi gbogbo ọjọ́ náà tí ní sí lọ́hùn wọ́n ní gbogbo fìlìmẹ́sì òun náà kí ẹ máa lọ gbogbo àsìkò mọ́ṣáláṣí wọ́n bá máa kò fi kí ẹ máa lọ àsìkò mẹ́bí ẹ̀ ti máa bẹ́ẹ̀ títí nítọ́ àti wà ìṣòro ààrẹ gbogbo wíwà mẹ́kẹ́ ṣe ìtìkáfù mọ́ṣáláṣí ìyàbí ń tẹ̀lé tọ́lọ́wọ́ àlá ní ó nígbé fi ìyá ti máa sọ̀sọ̀ yìí bó ti fẹ́ máa ṣe mọ́ṣáláṣí ó fẹ́ máa ṣe ẹ̀sìn nílànà tọ́lọ́ta nẹ́gbà Muhammad sàwárán kánà láìka mìírànjù ṣẹwárí èṣọ́ ọkùnrin náà ṣe ìtìkáfù àwọn mìíràn lọ́la obìnrin òun náà ṣe ìtìkáfù wọ́n ni tọ̀fàdúkò ní ìbádà wá sí ìtàwọn méjì gbọ́dọ̀ wọ́n máa ṣe lásìkò kọba tí ó wà ní ṣáláṣí o àbíkọ́ máa kóra kúrò lẹ́ni tí ń ṣe ìbádà ọlọ́run lẹ́ni tí ń ṣe ìlọ́sìnkú ọlọ́run Allah fílẹ̀ ìdí àwọn ènìyàn wọ́n máa ṣe ìbádà yìí wọ́n máa ṣe lókun
wọ́n máa ṣe lọ́sàn-án wọ́n máa ṣe gbogbo ìgbà tó bá wà mọ́ṣáláṣí àsìkò síní ìwọ̀nba ní wọ́n fi sinmi torí Ramadan oṣù kan ní ọgbọ̀rọ̀ tó kù ń dákú kí a máa ń gbogbo ọmọ Ramadan máa sùn ẹ̀mọ̀ pé á nǹkan bẹ lára ẹ̀ náà ìyá tó gbé lára rẹ̀ kókó tètè àbẹ̀wá kókó tètè àbẹ̀lọ́ gbogbo ẹ̀ lára rẹ̀ nítorí pé àtẹ́kọ̀ọ́ Muhammad ànábì ní ẹni tí ò bá ní orí ní Ramadan yìí àájẹ́gbọ́ náà bá ti ṣe orí léwọ̀ fún un tó torí náà wọ́n náà máa jẹ́ fún máa wọ́n náà gbogbo orí tí bẹ́ẹ̀ Ramadan ní ọwá àwọn ọ̀nà lè wá wá orí yìí àwọn àsìkò tá a tún fẹ́ lọ bọ́ sí torí ta bá bẹ̀rẹ̀ sí nípa Ramadan lẹ́yìn tá à ń pa ẹwọ pé mẹ́rẹ́ àbábíkà lọ́jọ́ kìíní àná níṣẹ́ Ramadan ti dá sí méjì wà ti dáṣe ó sọ pé ẹgbẹ́ Ramadan palẹ̀ mọ́ lọ́gbọ́ gbogbo ìbádà tí wọ́n fẹ́ tó ń dájọ́ sí oṣù lásìkò báyìí o onígbé tó bá máa yá láàmà àkókò ẹ̀fẹ́ láàmà àkókò méjì láàmà sọ pé ó pọ̀ ọ̀la láṣọ lọ́ọ̀tù padà sọ ọdún lọ́ọ̀dù pé Ramadan ọ̀dọ́ rẹ̀ lọ àsìkò tó wá ní òun náà ní gbogbo ìṣèjọ́sìn pọ̀ lọ́ọ̀pọ̀ subhanahu wa ta'ala àwọn àsìkò tá a máa lò mọ́ṣáláṣí òun náà ní pé yóò máa gbogbo ọjọ́ lè yóò máa lò mọ́ṣáláṣí ní mẹ́wàá àgbẹ̀yìn oṣù Ramadan gbogbo àpọ̀lọpọ̀ aláṣọ fún ọmọ Suratul Baqara ọlọ́run ni wọ́n dá tó máa ṣe wọn náà ọlọ́run fẹ́ fi ẹlẹ̀ fún akẹ́kẹ́ṣẹ́ rí tá ń pè ní ìmọ̀ kóra tó mọ́ṣáláṣí ọlọ́run náà fọwọ́ sí o àmọ́ tọ́lọ́run fẹ́ fàṣẹ sí nílì báyìí ọlọ́run fẹ́ sọ pé tó bá mú ìyàwó rẹ lọ pàyàwó tì ní mọ́ṣáláṣí tó bá mú ìyàwó lọ fún ìtìkáàbù wọ́n dá tó bá ṣe wọn náà má ṣe súnmọ́ ìyàwó rẹ o gbọ́dọ̀ ní má ṣe pẹ̀lú ìyàwó rẹ wà ń tún máa ń fi fún ẹgbẹ́ mẹ́ṣáláṣí nígbà tẹ́ ẹ bá ń kóra dúró ní mọ́ṣáláṣí tẹ́lẹ̀ ṣe ìtìkáàbù má tún máa ṣe romansi lásìkò tẹ́ bá ṣe ìtìkáàbù mọ́ṣáláṣí òfin tọ́lọ̀ wà láàrín kalẹ̀ ṣe ìtìkáàbù rẹ fún tọ́lọ̀ eré pápọ́lẹ̀ yìí ṣe ní ẹ bá lọ fún ìtìkáàbù ọ̀rọ̀ bọ́ọ̀lù bọ́lẹ̀ yẹn máa ń sọ ní ẹ bá lọ fún ìtìkáàbù ọ̀rọ̀ Buhari yóò wọlé Tinubu yóò wọlé Peter Obi yóò wọlé bọ́lẹ̀ yẹn máa ń sọ ní ìtìkáàbù ọ̀rọ̀ àwọn ọmọ Ìgbò ọmọ Yorùbá bọ́lẹ̀ yẹn máa ń sọ ní ẹ bá ní ìtìkáàbù ẹ̀sìn ló fẹ́ ṣe ní ìtìkáàbù tó bá lọ fún ìtìkáàbù nígbàtà ní ìgbà ẹwọ̀n yẹn wá ní ìṣẹ́wà ọ̀pọ̀lọpọ̀ tẹ́bàtà ánìyàn ní sọ̀rọ̀ àrùsẹ́lá ó ti fẹsẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ oúnjẹ ọlọ́run àdínàwò tẹ́kàfà ájúrò àwọn àkùrọ̀ mẹ́rànlọ́ nígbà àdẹ́gbà ọmọ tí ọlọ́run máa wá òun náà kóra dúró ní mẹ́wàá gbẹ̀yìn oṣù ọ̀rọ̀ عن ابي سعيد الخدري عليك بقى نقل سعيد الخدري عن ابي الخدري رضي الله عنه قال الله يوسف قال قال رسول الله صلى الله عليه وسلم وان شاء الله يقول لكم ما سمع يقول من اعتكف معي ان يبقى من كان اعتكف معي ان يبقى في شيء اعتكاف كل يوم tó bẹ́ kọ́ ṣe ní àtẹ́bì kí wọ́n ti ń kóra tó mọ́ṣáláṣí fàlẹ̀ àtẹ́kì fún àṣírí àwọn àgbàrá kóra dúró rẹ ní mẹ́wàá gbẹ̀yìn oṣù Ramadan ìkóra dúró rẹ ọkóra dúró ní mẹ́wàá gbẹ̀yìn oṣù Ramadan dẹ́kọ̀tà nígbà ẹnu ẹ̀ wá ló pẹ̀kọ́ wọ́n máa ń àwọn ọdún ẹ̀rẹ́ ti káfà áàdì ẹ̀yà àmọ́ ẹni tó bá fẹ́ ṣe ti káfù rẹ̀ ní mẹ́wàá gbẹ̀yìn tá à ń sọ fún àyè يستحق له دخول المسجد قبل غروب الشمس شواري باجين كان رمضان غير èyí pẹ̀lú ọlọ́run èyí yóò jẹ́ 16 tàwọn máa kà kó pé 20 yóò pé 20 ní ọjọ́ Monday inshallah tó bá pé 20 ní ọjọ́ Monday ẹni tó bá fẹ́ ṣe ìtìkáàbù láti alẹ́ láti pé kí oòrùn ọjọ́ Monday tó wọ̀ torí ta bá ti fi lè kí Maghrib àwa mùsùlùmí ti bọ́ sí ọjọ́ kejì lọ ní ìta máa sọ pé 21 rọ̀ àti ń bọ́ sí òru 21 Ramadan tí wá ní 20 yẹn kó tó bọ́ sí àsìkò Maghrib ìyẹn ti máa ń wọlé tó ti sọ̀kalẹ̀ sí mọ́ṣáláṣí tó ti fẹ́ ṣe ẹ̀tìkáf wàyẹ́kùkọ̀ kàdáàlì ọwà wà mẹ́ títí hátà alẹ́ ìlàtà ẹ̀yìn fìdí títí tí di tó fi sọ pé alẹ́ ọdún pọ̀lá lọ́wọ́ wà mẹ́ títí o lè kí Maghrib náà o lè kí ìṣá ìdánlọ́dún pọ̀lá gbogbo alẹ́ rẹ̀ lọ bá gbogbo lọ kí ilé àmọ́ ìlú bí dáadé náà ní pé kò tó kò kí ìrìnkò tó bọ́ sọ́dá wàkọ́dà bá kòkò làmá bẹ́ẹ̀ sì ni ayé àpapàá náà máa fà wípé ní ìpìlẹ̀ ti pàpà wípé ṣe rí ti káàkó yẹ̀láwù ní sọ̀láàtì fàájìrì ó bẹ̀rẹ̀ láti sọ̀láàtì fàájìrì àárọ̀ ọjọ́ tí Ramadan bá pé 21 lè hadithi Àìṣà àwọn hadithi táwọn mú dání òun náà ní hadithi yàrá Àìṣà kọlọ̀mbá ayẹ́mú sí wọn
قالت بنتي عائشة عشان كان رسول الله صلى الله عليه وسلم عن أبوى محمد يرى كما إذا أراد أن يعتكف كان به باب شيء تكافو صلى الفجر عن أبي يوكي أصبعتنا ثم نكد معتكفا عن أبي هو مثلا شلوتوت لو شيء تكافو لما وقعنا سويتو بوار وبالور ممجد وجود لأن بلور على النبي الناس سوا يقطع الإيمان أما يا وانا سوا هناك أعمال تستحق المعتكف في العشر الأواخر من رمضان سوري وفاش اعتكافه أما سولوري كم بينو كرو بجمعو أما سولوري كم بينو كرو بجمع تبقى فاش اعتكافه sórí fóònù rẹ̀ àgbà gbogbo sọ̀rọ̀ ìbò rìmọ́tò fóònù mọ́ṣáláṣí gbogbo rìmọ́tò fóònù tó gbọ́ ọ̀pọ̀ àwọn fámílì rẹ̀ sọ̀rọ̀ àgbà pé fóònù ṣe máa ń lò pé nígbẹ́ ẹbí rẹ̀ ó pè tó bá wà ní tìká àmọ́ ìdóbi ìdájú náà ní pé lásìkò kọ́ máa tìlá àwọn fámílì rẹ̀ ó mọ̀ wọn lásìkò báyìí nítorí fóònù fún ara rẹ̀ tí ó mọ̀ distraction ìbádà ló fẹ́ ṣe fún 10 days o fẹ́ fún ara o fẹ́ sọ́ra rẹ̀ o fẹ́ sọ́ra rẹ̀ lẹ̀ fọ́lọ́run fún 10 days o fẹ́ pa ẹbí tí o fẹ́ pa ara tí o fẹ́ pa family tí connection rẹ̀ mọ́lọ́run lásìkò gbàdá òun ló pàtàkì tó oṣù tí bàbára rẹ̀ tó wá ní tó bí ń da ìtọ́gbọ̀n ṣe láwọn àsìkò tó bá ti wà lé nínú mọ́ṣáláṣí kò ṣe pẹ́lòmí mọ́lẹ̀ àlọ́dún kan mọ́ṣáláṣí kan tí lọ́dọ̀ wá lọ́dún ẹjẹ́ pa ẹjẹ́ bù àṣì mọ́ṣáláṣí ẹnìkan fẹ́ wá ṣe é ti káàkù ó gbé lẹ́ẹ̀dì ńlá ó gbé wá ó tún wá gbé fíríjì ó tún gbé dání ó tún wá gbé láptọ̀pù ó tún gbé wá àà tí ó lè rí ìfẹ́ ṣe é ti káàkù wáyé àwọn mini fíríjì ó ti gbé wá sí lóbi tí mọ́ṣáláṣí ó tún gbé láptọ̀pù ó tún gbé bẹ́ẹ̀dì ńlá àwọn gbé eléyìí wá sí lọ́wọ́ eléyìí gbé ilé wá sí mọ́ṣáláṣí ni tó torí náà tí ó bá ṣe ń ti káàkù wọ́n sọ ọkọ̀ fẹ́ wá sọ́rọ̀ àrẹ́lẹ̀ fọ́lọ̀ ní kìí ṣe fàájì nígbùdó ọ̀gẹ́ tó títí tí gbogbo ẹgbẹ́ tó bá lè gbé ẹmọ́ ọ̀rọ̀ ọ̀tún máa kàyẹ́ sí ìbádà ní lọ́pọ̀ ní ó yẹ kó fẹ́ ṣe nǹkan nígbà ní ẹlòmí tó bá wà lé wà máa rí gbogbo nǹkan ṣe nírọ̀rùn wà máa pè ya ẹgbẹ́ kí ní wá fún mi ẹṣin kí ní fún mi ẹbá ṣe ní ẹlòmí òun kọ̀ọ̀kọ̀ yóò máa tọwọ́ kọ̀ọ̀kọ̀ tó bá dé mọ́ṣáláṣí òòrùn ọ̀dọ́ mọ́ṣáláṣí ọmọ ṣe nǹkan rẹ̀ fúnra rẹ̀ lọ ó lọ́mọ ọ̀dọ́ mọ́ṣáláṣí tó bẹ́ ṣe ní káàkù ọmọ ṣe ní ọ̀dọ́ fúnra rẹ̀ yọ ní ìta fi mọ̀ pé lóòtọ́ ìwà dẹ́ẹ̀tù submit yourself to the will of Allah táàmù pé lóòtọ́ ló wá sọ́ra rẹ̀ lẹ̀ fọ́lọ́ kìí ṣe kó wá ṣe pàtí kìí ṣe kó wá ṣe lébẹ̀ kí làwọn nǹkan mí ìlú wọn ṣe kó bá ti wà mẹ́ ó lẹ̀ àdìgbìtà òbí ti lẹ́ ọ̀dọ̀ ní tó gbọ́dọ̀ gbajúmọ̀ tó bá wà nílé fún ìtìkáàmù tó bá wà mọ́ṣáláṣí tó ti ṣe ìtìkáàmù òun náà ní kó mọ́ ṣe kó mọ́ ká Kùránì dáadáa mọ́ ká Kùránì yẹn ní kó tó pọ̀ fún ọ tadarusul Kùránì ní kọ́ tó máa ṣe òun náà ní pé kó tó máa wo ìtumọ̀ Kùránì wọ́n tó bá lè mọ̀ túnmọ̀ ìsìlẹ̀tì wá Yorùbá nílì Yorùbá tó ti translate ní Yorùbá ló bá gbẹ́ ìtìkáàmù ti dání tó bá sì ní Yorùbá mú English dání tó mọ̀ túnmọ̀ ọtún máa ní mọ̀ nípa ọ̀rọ̀ ìgbọ́ tó máa ṣe nípa òdúkù mẹ́ta ní sí ààrẹ̀ inú kí ìmẹ̀tì fil masjid tó bá ti rí pé wọ́n ti fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ mọ́sálásí tó ti ṣe ti káàfù ìwọ́lẹ̀ gbogbo tó bá ṣe tún lọ jókòó pẹ̀lú wọn mẹ́ tó bá rí pọ́ ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó ti ṣe ti káàfù ọwọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ mẹ́ ìwọ́n náà lọ jókòó tó máa gbọ́rọ̀ náà tára àwọn iṣẹ́ dáadáa iṣẹ́ olóore tí èèyàn ṣe lọ wọ́n lò ìgbó tẹ̀ nínú tí a bá wà ní ti káàfù máa kírun ẹlòmí àwọn àní ti káàkùn ó máa pèrò ọkọ̀ ẹ̀ ó ti bá ẹ̀lẹ́gbẹ́ ọlọ́ọ̀lá àwọn àti àwọn àti ṣe tọ́sí mọ́sálásí láàwà mọ́sálásí láàlọ́gbọ̀n àwàláwà mọ́sálásí àmàdínú tiwa ìtí káàkùn kọ́ ló ṣe yẹ ọ fàájì ló yá lọ ṣe mú tí a bá ti wà ní ti káàkùn dhikrullahi ta'ala wọ́n mú ṣe dhikru lọ́pọ̀lọpọ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير gbogbo àwọn tí èèyàn máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ tí èèyàn bá wà nínú ìtìkáàfù tó bá ṣe ó ti ka Kùránì nìkan bóyá ní ojú tí ń ṣe ó ti witness ti wà díẹ̀
ó ti wà bọ́ọ̀lù bí ẹ̀ tún máa ń gbọ́dọ̀ ní ọmọ lè forí sọ́ọ̀dì kan wọ́n máa ń gbọ́dọ̀ èyí kórin ní ti káàfù ẹlòmí orí ti pàdé rẹ̀ jẹ́ débi pé ní ìwò pé bí wọ́n bí mọ́ orin lọ́wọ́ máa gbọ́ ní ti káàfù wọ́n èé gbọ́ orin ẹlẹ́gbà ní ti wọ́n ní Islam náà gbogbo ẹ̀ kò ní orí Islam àlórí nínú Islam àlórí nínú Islam tí ọba dé ti káàfù Kùránì ló máa gbọ́ tó bá ti lè gbọ́ Kùránì máa ṣe àwọn àdúgbò tó bá ti ka Kùránì tán máa tún máa ṣe àwọn àdúgbò ó lè máa wípé òun bí ẹlọ kò sílẹ̀ nílẹ̀ oṣù àmọ́mọ́ sùn mọ̀ bí lọ́pàálẹ̀ mábọ̀ jẹ́ pé oorun lásán lọ sùn ní kíkà kò sílẹ̀ nílẹ̀ ó lè sùn bọ́dì wáyé àti kọ̀mpútà kan ló máa jí pọ̀ fún bàmí àmọ́ wọn náà fún ara rẹ̀ lásìkò tó mọ̀ sí ní láti ètò fífíkọ́rẹ́tì bọ́dì rẹ̀ ọtún padà ọtún pọ̀ tí ìbádà rẹ̀ àmọ́ ẹni tó kọrù tó pàtàkì tí ẹ̀ kọrù jìnà sí tó bá wà ní Chicago náà ní tàjáàlù kúlè gómìnì àwòfin ìlà gọ́ọ̀dìlà ní ọdún àmìlẹ̀ ìṣẹ́gbàlẹ̀ ní ìlà jìnà sí àwọn ọ̀rọ̀ kọrọ̀ ẹ̀rí ọmọ wà ní Chicago ẹ̀mà ní wọ́n máa sọ̀rọ̀ politics wọ́n sì múra kankan mọ́rọ̀ politics àbọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀rọ̀ Chelsea bàbà ọ̀rọ̀ Man U ní bá gbogbo ẹ̀dá ilẹ̀ máa sọ ní Chicago gbogbo ilé ìlú kàwà ọ̀rọ̀ ayé ò sì ń ṣe láti ẹ̀mọ́ sọ mọ́ṣáláṣí ọ̀rọ̀ ayé kìí ṣe tí ẹ̀mọ́ ń dálẹ̀ mọ́ṣáláṣí ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ̀mọ̀ àdẹ́gbọ̀ Muhammad sọ́lọ̀ àdúsọ́lá òun náà lè mọ́ sọ mọ́ṣáláṣí ní ẹnu ẹwà ẹ̀nà ẹni tó bá lọ fún ìjìkáàfù ọ̀ ní ọkọ̀ ṣe istikfaru lọ́pọ̀lọpọ̀ torí ẹni jẹ́ wà ní ìjìkáàfù tá lọ kò sí bá lọ sí kò sí táwọn wá mẹ́ òkúta ìlátòlùpọ́dìrì láwọn wá mẹ́ òun láìlátùlù kọ́dìrì káwà náà lẹ́ṣẹ̀ òun gẹ́ láìlátùlù kọ́dìrì láwá nínú orí ti káàkùtà lọ́wọ́ torí ká lè tí lóògùn yẹn ká lè ṣe òun gẹ́ láìlátùlù kọ́dìrì láwá fi kó 10 days àwọn 9 days mọ́ṣáláṣí káwà náà lè ṣe òun gẹ́ kìí ṣe kó ọ̀fẹ́ lọ ṣe ń bẹ̀ kò ṣe kó ọ̀fẹ́ lọ pàdé àwọn olówó bẹ̀ sí máa ní ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ pàdé olówó ní ti káàkù máa ní ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ make connection ní ti káàkù bẹ́ẹ̀ni ní ìlú ti wá olóòrùn wọn lè tó bá dé ìrà sọ ọdún nọ́mbà connect mi àwọn ọgbà nọ́mbà gbogbo yẹn gbọ́dọ̀ bá lọ ti káàkù ẹ̀sìn tó bá lọ tó bá láàrin ẹ̀sìn ọlọ́pọ̀ wà mú àwọn yìí tó ní tí wọ́n lọ́pọ̀ pàtì mú tó gbé àwọ́wá connection kò pàtì ọlọ́pọ̀ wà connect ẹ̀ lọ́nà tí olú tó tó ọ̀pọ̀ lé o àmọ́ bàbára ẹ̀sìn bàbára jọ́sìn ẹni ó bàbára má ṣe ṣe káàrí ní bọ́lẹ̀ mọ́ pọ̀ lọ́wọ́ kùránì káàkù bọ́lẹ̀ mọ́ pọ̀ lọ́wọ́ ẹlẹ́mílà yẹn bọ́lẹ̀ mọ́ pọ̀ lọ́wọ́ ìbádà ṣe pàtì pàkàrìmìtì ní ti káàkù orúlẹ̀ láti kọ́dí náà wáyé kí náà tó orúlẹ̀ láti kọ́dí òun náà ní wípé òun tó lọ fún ara rẹ̀ ti mọ́ nílábọ̀dọ̀ rẹ̀ òun tó lọ bá mẹ́ ní gára lápáyà tó jẹ́ pé gbogbo tí ẹ̀ ń fẹ́ lọ́nà bá mọ́ ní sáàtì kò gbà náà alẹ́kùnwà Muhammad ọlọ́run tó kọ́ bá wa sọ̀rọ̀ ṣẹ́rí òun yìí òun gẹ́ ní ọgbọ́rọ̀ ní sí ní ọ òun rẹ̀ láti kọ́dí tí ọgbọ́rọ̀ ní sí ní ọ gbìyànjú bí o bá rí ìtìkáfù lọ ìtìkáfù lè ṣe dáadáa tó bá nígbà láyé tó lọ tó bá sì nígbà láyé tó rí gbogbo òun yẹn wọ́n náà mú yàrá rẹ̀ kó mọ́ ṣe ìbádà rẹ̀ fún gbogbo àwọn ọjọ́dà mú yàrá rẹ̀ ilé rẹ̀ ó sì mọ́ ṣe gbogbo ìbádà rẹ̀ fún gbogbo 9 days àbí 10 days náà sórí orú yẹn wápọ̀ fún ọmọ aláàwí ọlọ́run ní ṣẹ́rí nílá àǹsáàdínà òfin ilé ìyàtọ̀ kọlẹ̀ ṣẹ́rí àwọn aláṣọ ọkàlẹ̀ ní orúlẹ̀ láti kọdírí ọlọ́run wá ní wọ́n máa adúrà ká máa lẹ́ láti kọdírí kí láàfin mọ́ eré àdẹ́bì pa orúlẹ̀ láti kọdírí àdẹ́bì nílẹ̀ ọlọ́run wá ní láì láti kọdírí lẹ́yìn ní àkùṣà àbútí mo lọ́ bẹ̀rẹ̀ nù àdẹ́bì ọlọ́run ní láti kọjú orú tá sọ yìí orú kádàrá yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ní tó túnmọ̀ sí pé bẹ̀rẹ̀ ọwọ́ owó ọjọ́ kẹrin owó ẹ̀kọ́ yìí ó lóore ju 83 years lọ owó ẹ̀kọ́ ó lóore ju 83 years lọ wọ́n kò tọ́jọ́ bí ẹ̀ ṣe kùn gẹ́ ọlọ́pọ̀ ó kọ́ 83 years ọlọ́pọ̀ sì kò jọ fún yà tó ní tó túnmọ̀ sí pé mùsùlùmí ọgbọ̀rọ̀ tó bọ́ fóun ọlọ́pọ̀ wá ní ṣe rí òkú yóò tàná sáré mẹ́lẹ̀ àríká
àwọn gbogbo àwọn màláíkà tó sọ̀kalẹ̀ lóru yìí wọ́n lọ kó fi ha àdẹ́kùn màláíkà dákùn jìbìrì òun náà tún máa bẹ láàrin wọn. so òru yìí lè yọ mẹ́rin sáré tètè tí a máa fi ọlọ́run bí ẹ̀kọ́lọ̀ tó bá ṣe kún gẹ́ àbẹ́lọ́kọ́lọ̀ tó bá ṣe kún gẹ́ òun náà torí yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run láti alẹ́ Monday òru Monday mọ́ Tuesday lẹ́yìn bí apẹ̀lọ́run Tuesday torí ẹlòmí òkú àgbòye bí àwọn ọjọ́ days náà mọ̀ bá àti nípa ọjọ́ wa ní Islam àmọ́ láti òru Tuesday láti òru Tuesday láàmà ní òru láì láti òkú ti bẹ̀rẹ̀ láti òru Tuesday ní òru láì láti òkú ti bẹ̀rẹ̀ àwọn àjọ máa kà bí a 29 yóò jẹ́ ní bí a 30 yóò jẹ́ tọ́rọ fún wáṣẹ̀ tó ń yà náà ètò tẹ̀lé máa ní tí wá ní àwọn àṣùkò ìkírù sùn ní pọ̀ báwọn ìwáṣí fi mùsáàrà àti ilẹ̀ adágbé àmẹ́lẹ́sọ̀ àwẹ́rẹ́ ìgbàyàjì gbogbo sí olóore tó mọ̀ gbogbo sí olóore tó bá mọ̀ ṣe ní kò mọ̀ ṣáà sí ní gbogbo àwọn àṣùkò yìí látàṣùkò yìí lọ gbogbo sí olóore tó bá mọ̀ kò mọ̀ ṣe ní kò ṣáà mọ̀ ṣe lọ má dákun sí sàárà ló mọ̀ ṣe lọ torí sàárà tó ló bá ṣe láwọn àṣùkò yìí ọlọ́run multiply rẹ̀ fún ọ ọlọ́wọ́ mọ̀ gbọ́dà ó jẹ́ 100 naira 1000 ló fi jẹ́ sàárà ládá tó gbà ń bẹ̀ ọlọ́wọ́ multiply ládá náà fún ọdí o tó torí náà mùsùlùmí àsìkò yìí náà yóò gbọ́ mẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa mẹ́yìn rọmọdọ́nà ni bàbá mẹ́yìn rọmọdọ́nà ní táwọn bàbá wa kọ́lọ̀ máa ṣe dáadáa fún wa àti bọ́ta tó máa ń ní wọ́n lára tó ní wọ́n fẹ́ káwẹ̀ wọ́n bàjẹ́ torí wọ́n bàbá ọmọ báyìí rọmọdọ́nà ìlú ẹ̀ṣẹ́ ìgbé wọn ṣáàfẹ́ kí nǹkan ó jẹ́ kí ó stay mọ́jọ́ ìgbẹ̀mọ̀ ọ̀rọ̀ láti dáhùn gbà àmọ́ àpọ́nù ṣàmọ́ nígbà wà yìí àwọn ẹlòmí bí á 2% ló ń gbé lójoojúmọ́ kó mọ̀ bóyá 3% bí á 5% lórí gbà ọmọ 100 lójúmọ́ tí ó mọ̀ wọ́n lọ ṣàmọ́ wa ọ̀ àmẹ́lọ́pọ̀lọ́ ń bá àwọn ọmọ wa yóò kò tẹ̀lé ìgbà anẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam ìtò fíìmà wípé máa lọ pàtí kan ìdílé mọ̀bẹ̀ láti ọgbọ́n ní o máa lọ pàtí ìdílé àgbà àìfáìtì sílẹ̀ láti ọgbọ́n ní wa ẹ̀mọ̀bẹ̀ ọba àṣẹ láti ọgbọ́n dáná ní ìlú o akọ̀wé àlọ́gbẹ̀mọ̀ wá náà wá onímọ̀ fọ́ọ̀mù lẹ́yìn tẹ̀lẹ̀kọ̀dì ẹni tó bá dìde ẹni tó dìde yẹn náà fílà lórúlẹ̀ láti ọgbọ́n ní ìmánà ó wá dìde pẹ̀lú àníyàn pẹ̀lú gbàgbọ́ ọlọ́run wà ti sábà pẹ̀lọ́pẹ̀ tó máa ní ìfúwọ́jú sẹ́lẹ̀ ọlọ́run mú fi rẹ̀ láwọn máa tàbí dábàmẹ́dáàdì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn ọlọ́run forí kìí gbogbo anáà afẹ́ àwọn àforíjì lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn àforíjì lọ́dọ̀ ọlọ́run anábì tí ní tó bá dìde lórúlẹ̀ láti gbogbo ní náà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́lọ́wọ́ forí yọ àmọ́ wá ṣọ́ra wọ́n láti ṣáàrí kú máa lẹ́ni iná kọ́dì yóò bẹ́ yìí múlẹ̀ ilẹ̀ kọ́dì àwọn máa wọn kan tí wọ́n ti yí àlámọ̀rí rẹ̀ láti kọ́dì padà ilẹ̀ àfúlà wọ́n ti sọ ní pàtí ẹ̀rẹ́ lóbi yóò tún pélére yóò pé azagir of the night musician artist of the night wọ́n pè wọ́n ẹni tó pé artist wá ti léré tí ní ìmọ̀ tí ní ìrìnlẹ̀ láti pọ́kì kí ló fẹ́ ṣe pàtí ló fẹ́ ṣe yẹ̀dẹ̀ orí náà ṣá ilé ha gbogbo àwọn èèyàn tó máa pè wọ́n yíwa sí lónà tó rúfà wọ́n àwọn bí màmá ayé ló fún yí ríà ẹbí donation sí ẹbí donation kò sí láàrín ilẹ̀ tó bá fẹ́ fún yẹn lóró tọ́lọ́wọ́ àmọ́ kọ́ má gbowó lọ́wọ́ ẹ̀yìn dé mọ̀bẹ̀ láti pọ́kì kọ́mọ́ gbòó lọ́wọ́ ẹni pé àwọn abẹ́ṣẹ̀rẹ̀ láti kọ́dí ẹra màálù fún wa abẹ́ṣẹ̀rẹ̀ láti kọ́dí láti kọ́dí ní ẹ̀ṣẹ́ àtẹ́síkọ́ láti rí rí àkìyàwó yẹn mẹ́rin náà fílà láti kọ́dí rí ọmọ iná fílà kì tí ń ṣe ọjọ́ kan nílẹ̀ láti kọ́dí rí kìí ṣe ọjọ́ kan nílẹ̀ láti kọ́dí rí gbogbo ọjọ́ ti ń bẹ nínú ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá ní òwúrẹ̀ láti kọ́dí rí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ kẹ́lì kan wá sọ bẹ́ẹ̀ pé àwọn bẹ́ ṣe àwọn ìbá ìtì ẹ̀ sílẹ̀ ọjọ́ kọ̀kọ́ wọ́n lọ́mọ gbogbo ìyàrá rẹ̀ ní kó ti ṣe lẹ̀ láti rúkọ́ bí rẹ̀ gbogbo dé gbogbo orúkọ láwọn fámílì rẹ̀ tàbí kó lọ sí mọ́ṣáláṣí tó mọ́ ṣe ìkàkù rẹ̀ mọ́ṣáláṣí option méjì tó nínú
àmọ́ káwọn máa ń bí ẹ́ kẹma fúnlẹ̀ láti ìfọ́kì kọ́ máa ní ẹmọ dáwó kẹma àwọn mí ó ṣàgbàbẹ̀ ó ka Kùránì ó gbogbo ọpẹ́ ó gbogbo kìríkan owó bàbá àríwárí chairman alága àdúgbò àwọn gbogbo kìrí ẹ̀wọ́ wà ọ̀rẹ́ náà ìṣẹ̀lẹ̀ ní ṣe pàtí eléyìí ṣe ti Islamu ìtànàkọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìta gbà fún wa ìta níbi mú wá fún wa òun náà ní pé kí ẹmọ adìde lóòrùn ẹlẹ́fìlà ní إخوة الإيمان يا عائشة رضي الله عنها قالت قلت بأن رسول الله صلى الله عليه وسلم قلنا لا يكشف الله قال الذي تحرك ليلة القدر في الوتر تيبا فيو لا يأتي بقدر كالمعقول تيبا فيو من يواسي odd numbers tó wà nínú ọjọ́ mẹ́wàá من العشر الأواخر من رمضان ní ọjọ́ mẹ́wàá ní oṣù Ramadan lẹ́wàá sí o 21, 23, 25, 27 àti 29 gbogbo àwọn nọ́mbà sí ọ̀hún lẹ́wàá rẹ̀ láti ọdúnlẹ́sì nígbọ́n ìmọ̀kọ́ náà fi pamọ́ fún wa kẹ́lẹ̀ kálẹ̀ bàbá ara rẹ̀ náà kẹ́lẹ̀ kan wá mú alẹ́ àwọn ọjọ́ kan fún ẹgbẹ́ gbogbo wáyé kó máa bọ̀ wá kó wáyé tó gbogbo àti bàbá wọn lọ́wọ́ má bá wọn lọ gbogbo bàjẹ́ tí wọ́n bá ń ṣe ń bẹ̀ wọ́n lọ́wọ́ kú yá rẹ̀ gbogbo tó bá ń ṣe ń bẹ̀ ní tó tapọ̀ sí wọ́n náà ẹ̀dọ̀ máa kú yá rẹ̀ lọ pẹ̀lú ìwó gbèlé ni wọ́n máa ń lè fi àtọ́ lẹ́bí pé mọ́ ọ̀gá Chelsea lè lẹ́yìn ẹ̀sìn wọ́n nìyẹn máa wọ́n ti sọ rẹ̀ láti kọ́ lọ sọ nípa ti tó wọlé ìtẹ́sí pè wá sí ìwò náà nípa dúró dédé sórí ẹ̀sìn tọrọ tàlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni èyí wọ̀nyá wá ń tẹ̀sí wa àlékún máa tẹ́tẹ́ mú ilẹ̀ ìdá tó pàdé káwà náà pọ̀ wọ́n tó lọ kó lọ fún ìtìkáàkù inú yàrá rẹ̀ náà ló tí ó máa ṣe ó fẹ́ máa lọ ní mọ́ṣáláṣí tọ́lọ ìwọ́n náà máa ìtìkáàkù náà fún ẹ̀yà wù torí bí iṣẹ́ rẹ̀ náà tó bá ti lókò sọ́fíìsì àkùtìrù nínú ìdúrà ẹ̀pọ̀ lẹ́yìn tó mú ṣàdúrà bèèrè orí lọ́dọ̀ ọlọ́run pọ̀ lórí orí pọ̀ lọ́dọ̀ ọlọ́run wàsùwálì láàrin tààrà àrẹ ẹ̀tùkú ilẹ̀ nìyàrá ní tó mọ̀ bẹ̀rọ kọ́lọ̀ ńlẹ̀ ní wàhálà lẹ́ni o kọ́lọ̀ ń bọ́ ẹgbúrò nínú lẹ́ni o torí iná ìsìrí ibi o iná ọlọ́run ìsìrí ibi o so ilé ẹ̀gbẹ̀gbẹ̀ lọ́wọ́ máa bẹ̀rọ kọ́lọ̀ ńlẹ̀ ẹ̀mẹ́ iná ẹ̀gbẹ̀gbẹ̀ lọ́wọ́ máa bẹ̀rọ kọ́lọ̀ ńlẹ̀ ẹ̀mẹ́ tó wá rẹ̀ tẹ́lẹ̀ ọ̀hún tètè máa bèèrè lọ́wọ́ ọlọ́run torí àsìkò yẹn tó lọ bá mi lè stamp àdìdẹ́nà rẹ̀ ọlọ́run àdìdẹ́nà straight ní orí wọ́n lọ́wọ́ máa ń gbìyànjú bóòṣe ní ṣe bóòṣe tí máa ṣiṣẹ́ ẹ̀nà máa wọ́n ló gbìyànjú bóòṣe tí máa ṣiṣẹ́ ẹ̀nà máa ìrìnà yàwó ẹjẹ́ àpọ̀ lẹ́yìn tí ó mú ṣe àbúráwà ẹjẹ́ àpọ̀ lẹ́yìn tí ó máa ṣe àpọ̀ fọ́lọ́ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ẹjẹ́ àpọ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn tí ó máa rí gbọ́lọ́gbọ̀ tó dáwọn àsìkò gbígbàgbà yìí àsìkò ọlọ́pọ̀ ọ̀lá wọ́n ṣe àlékún gbàgbà fún ẹni kẹfẹ́ wa lórí táyé àtàlẹ̀kẹ́ àwọn ọlọ́ sí fún wa ọ̀pọ̀lọpọ̀ látò pọ́lì ọlọ́pọ̀ bá ṣe kúngẹ̀rẹ̀ ọlọ́pọ̀ sí gbàgbà ẹni kẹfẹ́ wa wọ́n àti ìrọ̀mọ̀lọ́nà ìwélé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló dákúrò àṣẹ lórí ẹ̀rọ káṣínú àlàáfíà àti náà ọlọ́run wọ́n dá